Ìjà tó máa ń sábà wáyé láàrin àwọn ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí pàápàá ní ìpínlẹ̀ Èkó tí ọ̀rọ̀ ẹgbẹ́ náà ti fẹsẹ̀ múlẹ̀ tó ń wọlé jù níbẹ̀ ó mà tó ti bẹ́ sílẹ̀ báyìí o, tó sì jẹ́ pé alága ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó àná Alhaji Tajudeen Agbede àti alága ẹgbẹ́ onímọ́tò ìpínlẹ̀ Èkó lásìkò yìí Alhaji Musiliu Ayinde Akínsànyà ẹni tó pé èèyàn mọ̀ sí MC Olúọmọ ìná wọn bá ti fẹ́ dojú ìjà náà ti fẹ́ dákọ̀ra wọn báyìí o. Ṣé kìí ṣe ìròyìn mọ́ pé lásìkò tí Alhaji Tajudeen Agbede tó fẹ́ fi ipò alága ẹgbẹ́ onímọ́tò NLTW ìpínlẹ̀ Èkó sílẹ̀ ìní wọn ló ní ẹnìkan lọ́kàn láti fà sílẹ̀ láti gba ipò náà lọ́wọ́ ẹ̀, èyí tó bí MC Olúọmọ nínú nítorí pé òun ló fẹ́ gba ipò náà tí àárín àwọn méjèèjì sì dàrú. ṣáò láìpẹ́ yìí ní àárín Alhaji Tajudeen Agbede àti MC Olúọmọ ló tún gúnrégé padà pàápàá nígbà tí wọ́n ń jà lórí ipò ààrẹ ẹgbẹ́ NLTW lókè tí àwọn MC Olúọmọ fẹ́ yọ Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrúwà tó jẹ́ ààrẹ ẹgbẹ́ náà lókè. Ó ní Agbede àti MC Olúọmọ iná parí ìjà táàní wọn tún gúnrégé. Ṣùgbọ́n ní báyìí nígbà tí ìjà fẹ́ bẹ́ sílẹ̀ láàrin Alhaji Musiliu Ayinde Akínsànyà MC Olúọmọ àti ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ tí wọ́n súnmọ́ra wọn ìyún akápò ẹgbẹ́ onímọ́tò ní ìpínlẹ̀ Èkó Alhaji Mustapha Sego èyí tó ti ń dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Èkó ní ìjà máa tún bẹ̀rẹ̀ láàrin Agbede àti MC Olúọmọ. Ǹjẹ́ kí ló fa ìjà? Nínú àtẹ̀jáde tí Alhaji Tajudeen Agbede fi síta fún rẹ̀ ìlú ti ní nínú ìpàdé àlàáfíà tí gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó tó pe Alhaji MC Olúọmọ àti Alhaji Mustapha Sego sí ilé ìjọba lẹ́kọ̀ọ́ láti bá wọn parí ẹ̀. Ó ní nígbà tí wọ́n parí ìjà náà àwọn tó wà ń bẹ̀ sọ fún un pé MC Babájídé Sanwó-Olú ìyẹn gómìnà ìpínlẹ̀ Èkó ní níbo ni òun ìyẹn Alhaji Tajudeen Agbede wà, ipò yẹ kí irú òun náà lè wà nínú ìpàdé àlàáfíà náà. Ó ní níṣe ni MC Olúọmọ máa sọ fún gómìnà wípé kó má wulẹ̀ béèrè òun o nítorí pé àìsàn rọpárọsẹ̀ ti kọlù òun, àìsàn náà sì ti lè débi kó ti fẹ́ gbẹ̀mí òun. Ó ní Alhaji Tajudeen Agbede ní irọ́ burúkú ni MC Olúọmọ pa, olókànfẹ́ mọ̀ọ́mọ̀ fi ọ̀rọ̀ náà kó fi yọ òun sẹ́yìn kó fi yọ òun sẹ́tìn gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó. Ó ní MC Olúọmọ fẹ́ gbà òun ni ó fẹ́ gbà òun sẹ́yìn kò fẹ́ kóun rojú rere inú fi ń parọ́. Ó ní láti gbà tí MC Olúọmọ ti sọ̀rọ̀ ẹ̀ fún Sanwó-Olú ilẹ̀ àwọn ẹbí ará àti ọ̀rẹ́ ojúlùmọ̀ iná ti ń pè wọ́n káàkiri àgbáyé tí wọ́n ń béèrè pé ṣé lóòótọ́ ni àìsàn rọpárọsẹ̀ kọlù òun, tó sì lóun sọ fún wọn pé kò sí nǹkan tó jọ o, kókó lárọ́ tòun lé àti wípé òun kò lárùn rọpárọsẹ̀. Kódà ó ní ìṣe lòun fi tẹ ewúrẹ́ jẹyán tóun fi tan àgùntàn tóun fi ń jẹ̀ka. Ó wá ní kí gbogbo ẹni tó bá mojú Alhaji Musiliu Ayinde Akínsànyà ìyẹn MC Olúọmọ ó ní kẹ́kìlọ̀ fún o nítorí pé ó tún ti ń wu àwọn ìwà tó ló máa ń wù èyí tí kò bá ojú mu. Látìgbà tí Alhaji Tajudeen Agbede tó ti fi ọ̀rọ̀ yìí síta láti fi yẹ̀yẹ́ Alhaji Musiliu Ayinde Akínsànyà, Alhaji Musiliu Ayinde Akínsànyà ìṣe MC Olúọmọ kò tí ì fèsì lórí ẹ̀ dásìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.